ó tọ́ àbí ó tọ́ bàbá Tinubu ṣáà sọ fún yín, ṣé a ò sọ fún yín? A sọ fún yín, àwa sọ fún yín pé Fúlàní ò nífẹ̀ẹ́ yín, ẹni wọ́n là ń pa. ṣé náà ti wá rí nísìn pẹ̀lú àṣírí tó tú yìí nísìn, ṣé ẹ ti wá rí pé Fúlàní nífẹ̀ẹ́ yín àbí wọn nífẹ̀ẹ́ yín? ọmọ Yorùbá ṣẹ̀tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Ṣẹ̀tìmà ti jẹ́wọ́, Ṣẹ̀tìmà ti jẹ́wọ́ lẹ́yìn tí ọwọ́ iṣẹ́ táwọn bàbá wa ń ṣe tó tẹ̀, ó ti jẹ́wọ́ tí bá nínú jó lórí omi. Ẹ má bá ń jiyàn o, ẹ má ní lọ́mọ ìpa o, tẹ́yìn kọ́ máa sọ ni wípé must be lọ́kéwú ẹ̀wà. ọmọ Yorùbá ó ti set, mo sọ fún yín, mo nílẹ̀ Yorùbá máa dúró, mo ní Ọlọ́run máa fìyà jẹ gbogbo àwọn ọ̀tá Yorùbá kó tó di pé ilẹ̀ Yorùbá máa dúró. mo sọ fún yín, ìjọ́ kìíní àná táwọn bàbá wa gbé petition lọ UK, ẹni dìdìrín ni wọ́n, ẹni wọ́n mọ ohun tó ń ṣe. ọmọ Yorùbá àṣírí mẹ́ta ni mo mú wá fún yín, àṣírí mẹ́ta tó gbóná háúháú tí gbogbo ọmọ Yorùbá káàkiri, eléyìí ò tẹ̀ sọ̀rọ̀ Yorùbá nation nìkan, gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé wọ́n lẹ́tọ̀ọ́ láti gbọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí. ẹ̀yin tí ẹ̀ ń pariwo on your mandate we shall stand fún bàbá Tinubu, ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ ilé yìí. ó dá mi lójú wípé bàbá Tinubu fún ara wọn ti wá mọ̀ ní sí pé there is enemy within. bàbá Tinubu fún ara wọn wọ́n ti wá lójú ayé báyìí. ṣé àwa ò sọ fún yín? nígbà tí bàbá Akíntóyè ń sọ, ẹ mọ̀ pé nìkan tí bàbá yẹn rí, ẹ mọ̀, ẹ ti wá rí nǹkan tí wọ́n rí nísìn. nígbà tí bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà Ọ̀rìnkìlẹ̀ mìtì tí gbogbo ìran Yorùbá, ọmọlúàbí, ajàfúnmẹ̀kúnnù, nígbà tí bàbá yìí jáde tí wọ́n ń pariwo bàbá Tinubu a ti ń pariwo Yorùbá nation kẹ́tọ́ ní ẹ fẹ́ lọ fún president. àwádẹ́ sọ̀rọ̀ tó wà lẹ̀ fún yín wípé ọ̀rọ̀ president kan ló kù Yorùbá kàn, bí kò ń ṣe ọ̀rọ̀ kílẹ̀ Yorùbá dá dúró. You are entitled to your opinion. ẹni ẹ fẹ́ ṣe president, Ọlọ́run dẹ̀ kọ́ pé bẹ́ẹ̀ náà ni ó ṣe máa rí. ẹni tẹ́ wá mú mọ́ra tí gbogbo èèyàn bá tiẹ̀ fẹ́ ṣe burúkú, ṣó jẹ́ kó jẹ́ ẹni tẹ́ mú mọ́ra. èmi ò sọ pé Ṣẹ̀tìmà máa ṣe ohun tí ò dáa o, ṣùgbọ́n nínú àwọn àṣírí tí mo fẹ́ tú yìí pẹ̀lú audio evidence tí mo fẹ́ play yìí, ẹ sọ fún mi. lẹ́yìn tí bá wá play audio yẹn tán, màá wá béèrè àwọn ìbéèrè lọ́kàn lọ́wọ́ àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé, màá fẹ́ jẹ́ ká dáhùn ẹ̀ sí comment section. mo dẹ̀ tún fi àsìkò yìí sọ fẹ́yìn ìyá àti bàbá wa wípé fídíò tẹ́ ń wò yìí mi ò dédé wá ṣe o, ó níbi tí fídíò yìí ń lọ o. so therefore ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa kọ́ síbẹ̀ wípé àwa ò dúró de Nàìjíríà, what we want is Yorùbá nation. ẹ máa kọ́ sí comment section wípé a ò sí nínú ẹni tó ń retí ìrètí kankan látara Nàìjíríà, bí kò ń ṣe pé òmìnira Yorùbá láwa ń retí. ẹ máa kọ́ síbẹ̀ pé freedom for Yorùbá land. we want to regain our sovereignty. we want to regain to become a sovereign nation on our own. a fẹ́ ìlú tó jẹ́ wà lára máa darí ẹ̀. a fẹ́ ìlú tó jẹ́ wípé nígbà tá a bá dépò tán bó ṣe máa pa wá ni wọ́n máa lé, a ò fẹ́ ìlú yẹn mọ́. nísìnyí báyìí àṣírí Ṣẹ̀tìmà kan wá tú sèmi lọ́wọ́, ọ́díò wà, gbogbo nǹkan tí mò ń sọ látàárọ̀ allegedly, ìtí mo tún fẹ́ sọ yìí náà allegedly ni. ẹ máa gbọ́, mo sọ o, èmi kọ́ ni mo gbé àṣírí yìí wá, ṣùgbọ́n èmi náà ń tú àṣírí yìí nígbà tí mo ti rí àwọn nǹkan tí mo lè dìmú, tí mo lè fi ṣe àlàyé fẹ̀yìn èèyàn wa kẹ́ lè mọ̀ wípé ojú bàbá Tinubu gan ti wá ńlá nísìnyí. Ọlọ́run ló mẹni tó kọ́ bàbá Tinubu ní ọpọlọ tí wọ́n lò yìí táṣìírí Ṣẹ̀tìmà ìfitú. kí là bá máa sọ, kí là mọ̀ tí ò bá tẹ̀yìn ẹ̀ yọ. àwọn àgbà bọ̀, ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu jẹ́ kan nínú wọn, ẹni tá a bá ń bá ṣe à ń fura sí, ẹni tá a bá fura sí à ń bá ṣe. ọmọ Yorùbá tí n bá sọ fún yín pé bàbá Tinubu gbọ́n nínú níta, ẹ gbà pé bẹ́ẹ̀ ni, mi ì sọ pé bóyá mo declare support fún wọn.
òun àwa mọ̀ pé wọ́n gbọ́n la ṣe ní ọgbọ́n tí wọ́n gbọ́n yẹn kọ́ wá lò nílẹ̀ Yorùbá kó má jẹ́ lórí wọn Nàìjíríà, torí pé gbogbo ayé ló mọ̀ wípé kí Muhammadu, kí Jésù, kí Ṣàngó kó wá di president Nàìjíríà lásìkò yìí wọn ò lè rí kankan ṣe. Ohun tó máa pé wọn ní pé kó má tẹ̀rí sí i. Bàbá Tinubu ẹ ti wá tẹ̀rí sí nísìnyí, èmi bá yín yọ̀ pé ẹ ò kó sí kòtò táwọn ọ̀tá gbé fún yín. Àwọn Fúlàní tẹ̀ ń wò yìí wọn ọ̀kọ̀ọ̀kọ̀ sọ̀dọ̀ òru. Gbogbo nǹkan táwọn Fúlàní bá dẹ̀ ṣe, they are always protecting their elders' interests. Gbogbo ayé ló gbọ́ nígbà tí Babangida sọ tó ní ìrìkìbò June 12 tóun dànù ìkìbò Abíọ́lá, ó ní àwọn àgbààgbà wọn fọwọ́ sí i. Kò dẹ̀ ní choice fún káwọn àgbààgbà ẹ̀ bá fẹ́. Ǹjẹ́ àwa Yorùbá nírú nǹkan bẹ́ẹ̀? Bàbá Tinubu, mo kì í kú oríire pé ẹ bọ́ nínú kòtò tí wọ́n gbẹ́ fún yìí. Kí ni kòtò tí wọ́n gbẹ́ fún wọn? Ọmọ Yorùbá lọ́lákọ̀ọ́kọ́ a ti ń gbọ́ awuyewuye oríṣiríṣi tí wọ́n ní àárín Shettima Ògún àti bàbá Tinubu, àárín wọn Ògún kíníkan. Gbogbo wa ò mọ̀ nǹkan tó fà á. Àwa wò pé kí ló lè fa ìjà tí wọ́n ń jà, bó tiẹ̀ jẹ́ pé ìjà yẹn ò fi bẹ́ẹ̀ hàn síta lọ títí. Ṣùgbọ́n àwọn tó wà láyìíká wọ́n ń gbọ́, wọ́n dẹ̀ ń fìdí wa, wọ́n ń jẹ́ kí àwa mídíà ká máa mọ bó ṣe ń lọ. Ọmọ Yorùbá, nǹkan tí mo fẹ́ sọ lénìí, ó dá mi lójú pé mídíà kankan ò tíì sọ. Òun ló ṣe máa ń sọ fún yín wípé tí ẹ bá pé ẹ fún Masbi látìlẹ́yìn tó péye, nítorí wípé inú ẹ̀jẹ̀ tiwa ló wà, káwa mú òdodo ká fi tó ẹ̀yin ìyá àti bàbá wa létí. That is what Masbi TV does. Ohun tí ó bá dẹ̀ ti ní ẹ̀rí pé tí mo lè sọ pé nǹkan tí mo rí rèé tí mo fi ṣe kínní mi ì ní ṣe láéláé, mo máa play evidence fún yín. I swear to God Almighty, evidence wà nílẹ̀. Now bàbá Tinubu kọ́lé kan fún Shettima, ibẹ̀ ni wọ́n ní kó máa gbé. Allegedly bá ṣe gbọ́ nínú ọ́díò yẹn, wọ́n kọ́lé yẹn fún, ó wá yarí kanlẹ̀, kò wá gbé bẹ́ẹ̀, kò gbà á, kò accept ẹ̀. Allegedly bá ṣe gbọ́. Àwọn wò pé kí ló lè ṣẹlẹ̀, kí ló lè fà á. Kábíyèsí Elédùmarè, bóyá ẹni tó máa ń da fá ló sọ fún bàbá Tinubu pé ṣe báyìí kó wá farabalẹ̀, kó wá rí mú. Ẹni tó bá sọ pé wí àtejò kò jẹ́ mọ́, wọ́n ti kú wọn ìtì sí. Ọmọ olódò jẹ́, mo gbà fún yín bẹ̀ yẹn. Kí lọmọ olódò jẹ́ ṣe? Wọ́n assign ilé kan as the vice president of Nigeria, bí àbí 21 billion gbọ́kọ́ lọ́nà fi kọ́ ni, tí wọ́n pọ̀n lé tó ṣàpọ̀n ilé ẹ̀ sí gbogbo ẹ̀ pé kó máa gbé bẹ̀ gẹ́gẹ́ bí vice. Tí mi ò rò pé Buhari gan ṣe fòsínbàjò, mi ò rò bẹ́ẹ̀. Shettima yarí kanlẹ̀, ó ní láéláé òun ò lè gbé bẹ́ẹ̀, òun ò lè ṣe kinní kan, òun ò lè ṣe gbá, òun ò lè ṣàwo. Ọ̀rọ̀ yìí àbí mi ló wá gbàgbẹ́ ní gba ọtí. Àti ń pé kí ló fà á, ìwọ ni vice mi, ibi tẹ́mi ń gbé lélẹ̀, mo dẹ̀ lọ tún bíbá yìí ṣe, kí wọ́n náà máa gbé bẹ́ẹ̀. Kájọ kọ́ mọ lùbọ́ lọ́kàn bàbá Tinubu nìyẹn o, káwọn jọ kọ́ mọ lùbọ́. Àwa gbọ́ wípé Shettima yarí pé láéláé kò jọ, òun ò lè gbé bẹ́ẹ̀. Àwa padà wá gbọ́ ìdí tí Shettima ṣe sọ pé òun ò lè gbé bẹ́ẹ̀. Ẹ kò bá mi guess, kí lẹ rò pé ó fà á tí Shettima fi sọ pé òun ò lè gbé bẹ́ẹ̀? Mò ń wo kọ́mẹ̀ntì ẹ̀yin yan wa o. Okay. No, kò ń ṣe nítorí pé wọ́n jẹ́ kó mú Chief Sunday Igboho. Ẹnìkan ti kọ́ sí comment section sí pé wọ́n ní àbí nítorí pé àwọn Fúlàní ti lọ bá bàbá Tinubu kọ́ mú Chief Sunday Igboho tí bàbá Tinubu dá wọn lóhùn ìtorí ẹ̀kọ́. No, ẹ jẹ́ kí wá sọ ìdí fún yín. Àṣírí mẹ́ta làṣírí yẹn, àṣírí ayé dẹ̀ ni, tó jẹ́ wípé tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu mi gbọ́ ẹ lè má gbọ́ anywhere. Intel bí gbóná débẹ̀. Intelligence for me náà tí mò ń receive ó gbóná tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ni mo ṣe ní kẹ́ bá fún mi support. Ẹ máa tì mí lẹ́yìn, ojú ò ní ti gbogbo wa, Ọlọ́run á dẹ̀ máa ti gbogbo wa lẹ́yìn, kò ní fi wálẹ̀. Now
Shettima ní pẹ́pẹ́sẹ́ ilé tí wọ́n kọ́ fóun ó wà under surveillance, pé ilé tí wọ́n kọ́ fún òun kámẹ́rà wà ní gbogbo ẹ̀. Báwo wọ́n ṣe máa ṣe ẹ̀mọ̀ bàbá Tinubu dẹ̀ fi wọ́n ní bàbá dẹ̀ fi pọn lé ni pé at least as the vice president of Nigeria inú ilé tó bá ń gbé kámẹ́rà everything gbọ́dọ̀ wà ń bẹ̀. Kò yẹn ṣe pé bẹ́yàwó bàbá Tinubu ni control ẹ̀ fẹ́ wà, ọwọ́ ẹ̀ náà ló máa wà. Ó lé láyé kò jọ òun ò lè gbé bẹ́ẹ̀ pé nítorí pé tóun bá ń gbé bẹ́ẹ̀ gbogbo nǹkan tí bàbá Tinubu gbogbo nǹkan tóun bá ń ṣe bàbá Tinubu máa l'access àti máa rí. Irú àwọn àlejò tóun bá gbà wọ́n ní ó sọ pé bàbá Tinubu á máa láwọn àlejò tóun bá ń gbà. Gbogbo ọ̀rọ̀ tóun bá ń sọ nínú ilé bàbá Tinubu máa láǹfààní àti máa gbọ́. Ṣé o tí mò ń rò lẹ̀ ń rò? Kábíyèsí Elédùmarè, ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run. Ẹ máa kọ sí comment section wípé Yorùbá nation no going back. Ẹ máa kọ sí comment section wípé God bless Professor Banji Akintoye, God bless Olóyè Sunday Igboho, God bless Koiki Media, God bless YSDM, God bless Ìfẹ́lódùn, àpapọ̀ akíkanjú ọmọ Yorùbá. Mo kí World Media, mo kí YSDM, mo kí ìyàwó Ìyèdára, mo kí Ọláyọmí Koiki, whitest lion of our time. Ṣàngó apàbàtà apàjọwọ̀jọwọ̀ etí ẹ̀. Kí lẹ fi ṣeré? Koiki Media ẹ̀bà ẹ lọ́nà 1 million. Ọ̀gá kan ọmọọṣẹ́ ọ̀kántébù Ọlọ́run. Now àwọn àgbààgbà ọlọ́gbọ́n olóye wọ́n wá gbé ọ̀rọ̀ yẹn yẹ̀wò wípé kí ló lè fà á tí Shettima máa fi sọ tó fi wà worried nípa àwọn àlejò tó máa gbà. Kí ló lè fà á tó máa fi wà worried pé bàbá Tinubu wọ́n máa gbọ́ gbogbo nǹkan tóun bá ń sọ nínú ilé, both audio and video ló máa wà nínú ilé. Bó tiẹ̀ jẹ́ pé a gbọ́ pé bàbá Tinubu wọn ò ṣe kankan tó jọ mọ́ bẹ́ẹ̀. Normal CCTV camera tí àwọn táwọn èèyàn máa ń fi sí iwájú gate nǹkan. Nígbà tẹ́mi gbọ́rọ̀ ìmú á bẹ̀rẹ̀ sí ní suspect, mi sáré jáde wá sọ̀rọ̀, mo farabalẹ̀, mo rí evidence tí mo lè náwó sí, mo farabalẹ̀, mo gather a lot of information. Ẹnìkan wá sọ fún mi tí mo fọ̀rọ̀ yẹn lọ kó tó wá di pé nǹkan tẹ́ni ẹgbọ́n sọ òun náà lọ sọ nù ròyìn. Ẹni alákọ̀ọ́kọ́, ṣé Shettima ṣé wọ́n fi tipátipá mú láti wá di igbákejì ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni àbí wọ́n tàn lọ jẹ vice president? Torí kò yé mi tó fi di pé kò nífẹ̀ẹ́ bàbá Tinubu. Bẹ́ẹ̀ ni ẹni tí ó bá nífẹ̀ẹ́ èèyàn ló máa ń ronú bẹ́ẹ̀ yẹn. Alákọ̀ọ́kọ́ oní wọn máa mọrú àwọn àlejò tó máa gbà. Tẹ́gbàgbé wọ́n ní nígbà tí Shettima wà gọ́vnà òun àtàwọn Fúlàní jọ ń kọ́ ọmọ lùbọ́ ni. Àwọn fídíò kan wà tó surface gan lórí social media níbi tí Shettima nígbà tó wà gọ́vnà tó ń fọwọ́ pa àwọn Fúlàní lórí. Àwọn Fúlàní tó máa ń dirun tẹ́tí máa mọ̀ pé àwọn eléyìí àtàwọn apààyàn ayé àtọ̀run ni. Àwọn tẹ́rọ̀ kòdà tó bá sọ fún yín ó ti hàn lójú wọn. Fídíò yẹn fly everywhere. Ẹni tó bá máa parọ́ nìkan ló máa sọ pé òun ò rí fídíò yẹn. Ṣé ó fẹ́ máa gbarú àwọn àlejò bẹ́ẹ̀ yẹn ní Aso Rock ni tó fi di wípé ẹni tó bá wá bá lálejò kò fẹ́ jẹ́ kí bàbá Tinubu gbọ́ débi tí gbogbo ọmọ Nàìjíríà máa gbọ́? What is going on? Torí pé as a matter of fact tí Yorùbá wá kí ẹ̀gbọ́n as a president immediately newspaper máa gbé. Kí ló dé tó wá wà ìgà láti sọ pé kámẹ́rà máa wà nínú ilé yẹn kìnnìkan? Bó ṣe sọ gan kò ṣe pó ní àrídájú, ṣùgbọ́n nítorí pé ọ̀tọ̀ nìkan tó wà lọ́kàn ẹ̀ sí bàbá Tinubu, ọ̀tọ̀ nìkan tó wà nínú ẹ̀ sí àwa ọmọ Yorùbá. Ẹ má gbàgbé o wípé àwọn Haúsá ti jáde ní àwọn Fúlàní lórí burúkú ọmọ àlè kan, wọ́n ti jáde kó ṣùgbọ́n lọ́mọ àlè àwọn
tí wọ́n wá lu wọn tí wọ́n wá bíbá ìkò kàn wọ́n ṣùgbọ́n àwọn tó ń dá wà láàmú ni mò ń sọ. tọ́ni Tinubu làwọn dìbò fún Shettima làwọn dìbò fún kò ń ṣe Tinubu kìnnìkan. tẹ́ bá dẹ̀ wò dáadáa nígbà tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n lọ fún presidency tí wọ́n ń ṣe campaign tí wọ́n ti ṣe election ẹ máa rí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló yarí pé láyé kò jọ àwa tá à ń pè fómìnira a ní láéláé òmìnira la fẹ́ àwọn tí wọ́n pè fómìnira wọ́n ní láéláé kò lè possible pé Peter Obi làwọn máa dìbò fún póun lọ́dọ̀ àti kìíní kan ọ̀ṣà sọ oríṣiríṣi ọ̀rọ̀ bẹ́ẹ̀ làwọn kan náà sọ pé Sowore làwọn máa dìbò fún àwọn Haúsá níṣẹ́ bàbá Tinubu làwọn máa dìbò fún ìdí ni pé ní gbogbo ìgbà yẹn gbogbo alamọ politics tí Bọ́lá Ahmed Tinubu play tí Jagaban play wọ́n play àwọn politics kan wọ́n ṣe bẹ́ẹ̀ nípa àwọn gbọ̀n wọ́n ṣe bẹ́ẹ̀ nípa àwọn olùdọ́rọ̀ sọ azin ọgbà jókà fáwọn Fúlàní ìyẹn ti fi Shettima àtàwọn Fúlàní ẹgbẹ́ lọ́kàn balẹ̀ wípé bí bàbá bọ́ bá wa ṣe búra fún bàbá báyìí wọn lè lóṣù mẹ́ta tí wọ́n á fi ń tèmi rò nìyẹn tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà rò tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá rò tí wọ́n dẹ̀ sọ síta lórí social media wọ́n ti rò pé Shettima ló máa rule tàbí kí bàbá Tinubu kó máa fè ní lọ sí hospital kó máa fọ̀la lọ ń tọ́ fọkàn sí nìyẹn ẹ̀ tí wàá gbọ́ ọ̀kọ̀ọ̀kan ọmọ Yorùbá o kó tó di pé a bọ́ sí pèlè kó tó di pé mo bọ́ sí eégún láti ń kẹ́yìn ìgbàlẹ̀ ẹyọkan ni mo sì ń sọ yìí o ìyá ẹ má gbàgbé lórí studio equipment tí mo sọ fún yín pé à ń gba donation ẹ̀ ẹnìkan fún mi ní 50,000 lánàá síbẹ̀síbẹ̀ náà tá bá fi mọ́ owó tá a sì ní almost 7.750 a sì ní báyìí ìyẹn tí náírà ọ̀bà tún ti já wálẹ̀ láàárọ̀ yìí ọmọ Yorùbá ẹ support mi gbogbo àwọn irinṣẹ́ tó yẹ kí n ní mi ní mo máa ṣe fídíò mi ìjọ́ kẹta ni màá tó rí gbé jáde màá ṣe fídíò mi ìjọ́ kejì màá tó rí gbé jáde irú tí mò ń ṣe yìí nísìn mi ìmọ̀jọ́ tẹ̀ ń wò báyìí mo dẹ̀ ti ṣe fídíò yìí látijọ́ Thursday àná ní sí ènìyàn tó bá jẹ́ ìjẹta Thursday kẹwò sí sígbà tẹ̀yìn rí wò torí pé àwọn irinṣẹ́ tó yẹ ká máa lò wà in place mo sọ fún pé mo need computer and desktop computer tó ní high quality graphics card gaming desktop mo need ẹ̀ mo need mixer standard generator air conditioner professional microphone external camera recording camera bẹ́ẹ̀ lọ táwọn ọkọ̀ igun bá tún ti gbówó lérí ọmọ Yorùbá ẹ support mi ohun tí mò ń ṣe yìí ẹ lè gbọ́ lẹ́nu àwọn mídíà Nàìjíríà ó lójú tó èmi ò ṣe blogger gbogbo àwọn tí wọ́n ti jẹ́ blogger gan èwo lẹ́rí tó gbé formation tó pọ́ǹkì tó ìjáde with evidence ọmọ Yorùbá fẹ́yìn tó lọ́ọ́ bá búkú mú tẹ́fẹ́ support mi ẹ lè fún mi ní super sticker kẹ́ lè fún mi ní super chat kẹ́ lè support me with dollars I have dollars account naira account mi is 02141687040 02141687040 02141687040 GT Bank Williams Olúwatósìn Zaru lẹ máa rí lórí ẹ support mi kò sí nǹkan tó kéré every cover counts 50,000 tí ìyàwó ayé fún mi ní àná sí ó tún ti minus inú ẹ̀ from 7.8 ó ti di 7.750 790 àbí 795 or so no 7 point from 7.8 that is 7.750 yes ẹ support mi nothing is small so now ọ̀rọ̀ Shettima ni mò ń sọ lọ ṣé àwọn kọ̀ọ̀kan ní ṣé Shettima ní skeleton nínú kọ́ńbọ́ọ̀dù yìí tó ṣe ń bẹ̀rù kámẹ́rà even òun as the vice president ó jẹ́ kó make sure fún ara ẹ̀ pé ilé ẹ̀ wà under surveillance camera tó jẹ́ pé tí kankan bá ṣẹlẹ̀ sí wọ́n á lè wo orí
kámẹ́rà wọ́n á wo ohun tó fà á, wọ́n á wo ohun kámẹ́rà láti lè wo àgọ́ tó ṣẹlẹ̀ ní gbogbo àgbègbè ẹ̀. Lára àwọn nǹkan táwọn ènìyàn sọ fún wa lélẹ́yìí kó tó wá di pé mo bọ́ sí ìpele kejì finally ẹ jẹ́ ká sáré dẹ̀ka ìpolówó ọjà. Ẹ jẹ́ ká sáré dẹ̀ka ìpolówó ọjà. Ẹkùn tí wọ̀ láàyà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́tì ẹ̀ka ẹ̀sìn ìyáàdànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. A sì tún máa ṣiṣẹ́ fún láti ìyẹn ìṣòro àìlè ní sókè sódò dáadáa. Ńlá Aula Bitter Tea ló fi ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètò tí a mọ̀ sí cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ ní pátápátá òun ni Ńlá Aula Bitter Tea yóò gbà ọ̀ dáadáa. Ìṣòro ara yóò kọ́ Ńlá Aula Bitter Tea òun ni ká ẹ kú ra láti wáyé gbòógì Ńlá Aula Bitter Tea rà. Àbí tẹ́ ẹ bá wẹ́ lọ bí tí wọ́n tẹ̀lé sí ẹgbẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-421-527-137 àbí àwọn Nàìjíríà numbers yìí 08033191355 tàbí 08026265000. Kò bá ráyè nínú ẹ̀jẹ̀ tí kẹ̀jẹ̀gbọ̀n lọ́wọ́ Ńlá Aula Bitter Tea pẹ̀lú àwọn oníyàtọ̀ ọbẹ̀. Ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa. Ńlá Aula Bitter Tea ó jẹ́ iléeṣẹ́ tó ṣe gbòógì. Ìwọ tí nǹkan ọmọkùnrin yẹn bá kéré tí ò tóbi bó ṣe fẹ́ tó dẹ̀ fẹ́ kó tóbi bó ṣe wọ̀n naturally without any side effect, ẹ pè Ńlá Aula Bitter Tea. Ìwọ tó bá fẹ́ máa pọ́nlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n, ìwọ tó fẹ́ àdúndùn, ẹ pè Ńlá Aula Bitter Tea. Ìwọ tó ní kidney problem, liver problem, arthritis, prostate cancer, anything, ẹ pè wọ́n, mo lè fọwọ́ wọn sọ̀yà. Now, ara ìdí tí Shettima ti sọ pé òun tún ṣe yarí ni pé ó ní tóun bá ń gbénu lé yẹn wọ́n á máa rẹ́kọ̀dù òun, wọ́n á máa ya fọ́tò àwọn èèyàn tó bá wá òun wá, wọ́n á máa ṣe oríṣiríṣi nǹkan. Anyway, ìyẹn ò kàn wá. Nísìnyí báyìí ó ti sọ pé Ṣèyí Tinubu, ọmọ bàbá Bọ́lá Ahmed Tinubu, ó ti take over position òun as the vice president. Ọ̀rọ̀ yẹn ò yé wa. A fẹ́ jẹ́ kí Kashim Shettima kó jáde kó wá clear àárín yẹn fún wa. Àwa dẹ̀ ń fa àsìkò yìí fi wọ́ọ̀nù bàbá Tinubu, anywhere tẹ́ bá ń lọ ẹ má ṣe mistake láti hand over government fún Shettima. Don't ever do that mistake. Tẹ́ bá fẹ́ hand over government kó jẹ́ pé ìgbà tí àwa ọmọ Yorùbá ká fẹ́ ná àsíá sókè, torí pé àdúrà wa ti wà ní pé gbogbo ti ń jẹ́ tọlọ́run, ẹ̀yin lè máa jẹ́ last president of Nigeria. Gbogbo rẹ̀ ti ń jẹ́ tọlọ́run ní inú 4 years tẹ́ ẹ̀ ṣe náà ni láti máa gbà lágbára Ọlọ́run, torí pé kò sí nǹkan tó lè stop gbogbo ìyà tó ń jà wá ọmọ Yorùbá, ikú táwọn èèyàn ń kú, ikú òjijì. Gbogbo wa la rí nǹkan tó ṣẹlẹ̀ ń jẹta tí àwọn olórí burúkú Fúlàní ti tẹ́rọ̀rìsì tí wọ́n dẹ̀ kó àwọn àmì mẹ́ta síwájú, wọ́n dẹ̀ gbébọn sí wọn lórí, wọ́n dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ tó máa sọ tán, wọ́n dẹ̀ yìnbọn pa gbogbo àwọn àmì yẹn. Àwọn àmì ta fi taxpayer money ta fi train, ta fi owó tax ta fi train, ta fi sọ salary fún. Do you know what it takes to raise one soldier? Oye ṣeréṣeré. Do you know what it takes for the government to raise one soldier? Ká máa sọ pé sójà millions tí àwọn Fúlàní ti pa in the last years or thousands tó wà wọ million. Kí là ń ṣe ògbélé ìfún torí Ọlọ́run? Ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá ẹ dìde, ẹ jẹ́ ká mọ ibi tá à ń lọ. Kí ló dún mọ́ àwa ọmọ Yorùbá náà? Tó bá máa pani kó pani, tí ó bá dẹ̀ pani kó fini sílẹ̀. Mi lè wá kú kò ní jó ilé bàbá ẹ̀. Inú mi dùn pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí bàbá Professor Banji Akintoye tí wọ́n sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n jẹ́ kí gbogbo ayé mọ̀ pé we are fully prepared to regain our freedom. When it's time for the mega rally, we are going to pull out in the millions, not thousands this time around. Ó máa ju tèkìtì lọ, á ju ti Oǹdó lọ. Yeah. Ẹ̀yin èèyàn wa, ẹ fún wa ní support, ẹ support wa lórí coming mega rally tó ń bọ̀. Gbogbo àwọn equipment tí mo fẹ́ rà yìí, drone wà ń bẹ̀, a lot of things la need owó fún báyìí.
ó wù mí kí n ṣe exercise book, kí n ṣe school bag, kí n ṣe flyers, kí n ṣe poster, kí n ṣe banner, kí n rẹ́ǹtì mọ́tò tó máa tóbi 10 tó máa gbé wa káàkiri tí rálì yẹn tá máa fi tí àwọn àjọ àgbáyé tí wọ́n fi fún wa ní nǹkan tá a fẹ́. Gbogbo tá à ń sọ yìí owó ni, it's all about money. Ọmọ Yorùbá kan tó lè pè mí pé Masbi ìfẹ́ kó dárúkọ mi o, gba 200 million yìí ó wà. Ọmọ Yorùbá tó lè pé Masbi ìgbà tẹ́lẹ̀ wá ń ṣe kíní kò káwó tó pọ̀ mọ́ mi lọ́wọ́ o, gba 50 million yìí, gba 100 million yìí, bá wa kó 200 million yìí fún bàbá wa kọ́ máa fi ṣiṣẹ́. Ó possible, owó ni kẹ̀kẹ́ ìyìn rere. Gbogbo àwọn máa ń gbọ́ nǹkan tí bàbá mi Ọláyọrí Kóìkì máa ń sọ, my own greatest mentor. Mi ì lè sọ fẹ́ lòmíì, àti hùn mentor tèmi ni. Yeah, he is one of my mentor. Owó ni kẹ̀kẹ́ ìyìn rere. Ẹ mọ̀ pé àwa tá à ń ṣe mídíà yìí, honestly speaking, ohun tọ́pọ̀lọpọ̀ yín máa ń rò nípa wa kò rí bẹ́ẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn wa ẹ máa ń rò pé bóyá ó ní owó kan tó ṣe bákan tá à ń rí dì kan tá à ń ṣe. Irọ́ ni. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni YouTube ń fún àwọn èèyàn lówó tó ṣe kinní. Nísìnyí èrò ti pọ̀ jù. Advert mélòó ni wọ́n fún wa ń sìn? Ṣèbí mo tún ṣẹ̀ṣẹ̀ gbọ́gbọ́n báyọ̀ máa gbé advert sí padà ni. Wọ́n ti stop advert sí tó yẹ pé àwọn tó jẹ́ YouTube àwọn tí mo sọ àti yé wọn mid-roll ads wọ́n ti limit ẹ̀ nísìn. Àtúnṣẹ̀ṣẹ̀ ìrọ̀gbọ́n kan láti máa tún fi ṣe sìn. So àárí kankan tó dàbí aláràǹdì kìíní. Ẹlòmíì wà nù at the end of the month kò rí $200. Ẹlòmíì wà kò rí $1,000, kò rí $500. Compare to owó táwa ná, mo dẹ̀ sọ no be for mouth, ẹ lọ bẹ̀ àwọn tájọ wà ń lù. Mi lé dátà nìkan mi ná less than 500,000 naira. Ẹni tó bá ní rọ́mù pa kó wà lù tí mo wà tàbí tó bá léyàn lù kó confirm. Tó léyàn tó ṣe mídíà nílùú yìí tàbí tó ń lo àwọn big softwares tí èmi náà ń lò yìí. Tí bá record fídíò tán máa editing app tèmi kẹ̀dẹ̀ rèé oúnjẹ dátà a máa tún subscribe lé, a máa edit, a máa compress, a máa convert, a máa upload, ká tó tún ṣe a lot of things. Fóònù kan la wá ń lò fún gbogbo kìíní kò make sense. Mo bẹ̀yìn èèyàn wa. Lóòótọ́ fóònù mi mẹ́ta ni mò ń lò bọ̀ kò tó. Ó jẹ́ kí n máa tan TikTok live, kí n máa tan Twitter live, kí n máa tan Instagram live. Masbi náà kéré honestly. Àwọn tí wọ́n tó Masbi movement yìí gan wọ́n ṣe dáadáa times 100 tèmi tí ẹ ṣe. Ẹ mọ̀ pé èmi ò ní jẹ̀jẹ̀kújẹ láéláé. Mi ì sọ pé àwọn èèyàn náà jẹ̀jẹ̀kújẹ, àwọn tó wà tó jẹ̀jẹ̀kújẹ wọ́n mọra wọn. Àwọn táyé ẹ̀yìn ìlú òyìnbó tẹ̀lé ń kówó fún tẹ̀ ń pò kówó fún ẹ mọ̀ wọ́n. Òun nínú tèmi ṣe máa ń dùn pé nígbà tó bá fẹ́ dárúkọ àwọn èèyàn tó bá fẹ́ yẹ̀ ìyá àwọn tó gbowó lọ́wọ́ èèyàn wọn ń dárúkọ mi. Òun ló fà á tèmi fi lẹ́nu ọ̀rọ̀ dáadáa lọ́dọ̀ àwọn ọmọ aláṣẹ́wó tó ń pe Ìyáwó Abíọ́lá yẹn lèmi ṣe lẹ́nu ọ̀rọ̀. Wọ́n fowó lọ́ mi $14,000 mi ò gbà á. Tí bá fẹ́ gbà mo lè gbà á tí mi tún ní ṣe nǹkan tí wọ́n ní kí n ṣe. Tí ó dẹ̀ sí nǹkan tí ìyá wọn á ṣe fún mi. But àwa ń ṣe irú ẹ̀. A ò sí nínú ẹni tó ń jẹun ìpè sanra. No, tọ́rọ́ kọ́gbọ̀ tọ́lọ́ ń ṣe fún mi tẹ́yìn olólùfẹ́ mi fún mi ó tẹ́ mi lọ́rùn ju kí n wá lọ gba owó tí màá gbà tí mi ní lè sòtítọ́ mọ́. Tó yẹ pé tí bá tẹ̀ ń sọ òtítọ́ ògùn ìrọ̀ ọkọ̀ á máa jẹ́ mi. Ta máa sọ òtítọ́ tá ní èrè tó dáwájú Ọlọ́run. No, ó pè mí kí n máa mu gàrí mi. Àwọn tó mọ̀ mí tó súnmọ́ mi wọ́n mọ̀. Òun ló ṣe ń dùn mí fẹ́yìn tó wá ń parọ́ mọ́ mi fún, tí wọ́n wá ń parọ́ mọ́ mi lọ́dọ̀ yín. Tẹ́yìn náà wá torí ẹ̀ kórìíra mi, tẹ́ fún mi support, tẹ́ tì mí lẹ́yìn, tẹ́ ṣe gbogbo ẹ̀. Ọlọ́run lọ́ba tó ń tì ní lẹ́yìn. Gbogbo àtẹni tó fún mi rí, àtẹni tí ò tiẹ̀ fún mi rí, àtẹni tí ò fún mi, everybody, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o.
náà ọmọ Yorùbá a fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ Shettima. Ṣé wọ́n fagídí mú kó wá ṣe vice president ni? Àbí ṣó ní skeleton inú kọ́ńbọ̀dù ẹ̀ ni? Ṣé ó ní kankan tó fi ń pamọ́? Ẹlẹ́kẹta is ṣé ńgbà tí Ọ̀ṣínbàjò wà ń bẹ̀ as vice president Buhari, Ọ̀ṣínbàjò complain náà kóun náà dákẹ́ kó máa wò náà. Ìjọ wo la fẹ́ ṣe gbélé ìdí tó jẹ́ pé tí bàbá di president Yorùbá ló máa kó síbẹ̀ 100%, tó jẹ́ pé tí Fúlàní bá di president Fúlàní ló máa kó síbẹ̀. Ìjọ wo la fẹ́ stop gbogbo nonsense yẹn? Ìjọ wo la fẹ́ stop rẹ̀? Èèyàn lè ṣe bẹ́ẹ̀ yẹn kí ìlú tó láéláé, ìlú ò lè tò, kò lè sálàáfíà. Òun láyé sọ fún yín wípé ẹ jẹ́ ká sowọ́pọ̀, ká come together, ká ti ọmọ Adéyẹmọ lẹ́yìn, ká sowọ́pọ̀ pẹ̀lú bàbá Professor Banji Akíntóyè àti Chief Sunday Igboho ká lè tètè délẹ̀ lérí. A máa débẹ̀, ṣùgbọ́n ká lè tètè débẹ̀. Fẹ́yìn tẹ́ bá fẹ́ gbé ìpolówó ọjà fún un, tàbí ẹ̀yin tí ẹni ọ̀nà tó tiẹ̀ tẹ́fẹ́ bá mi sọ, tàbí ẹ̀rí kọ̀ọ̀kan nu kẹ́ láwọn observation kan nu fídíò mi, ẹ pè mí sórí +229 5774 7970 +229 5774 7970, tàbí kẹ́ pè mí sórí nọ́mbà tí mò ń lò Nàìjíríà báyìí 081 081 76 03 4216 081 76 03 4216. Oòduà kò ní gbé ọ̀dàlẹ̀. Ẹ má bínú nígbà tí mo kọ́ wọlé mi kí yín, bọ́rọ̀ ìṣe ká mi lára ni. Mo fàsìkò yìí kí ẹ̀yin ìyá àti bàbá wa káàkiri àgbáláyé àtẹ̀yin ẹ̀gbọ́n àtàbúrò wa káàkiri àgbáláyé pé ẹ ṣe tẹ̀ tó yẹ pé gbogbo ìgbà tá a bá ti ń jáde báyìí ẹ máa ń pin, ẹ máa ń comment, ẹ máa like yẹn, ó wà very very important. Ẹ máa bá wa like, ẹ máa share fídíò yìí, mẹ́ni tẹ́ máa send ẹ̀ sí tó máa skyrocket. Ẹ bá wa máa kọ ọ̀rọ̀ tó dá sí comment section tí àwọn international communities tó wá máa review àwọn fídíò wa, àwa tá jẹ́ frontline media movement, kọ́mẹ́ǹtì ló máa lọ wò jù. Lóòótọ́ wọ́n lè gbé fáwọn translator tó máa translate nǹkan tá à ń sọ, bọ̀ kò lè dàbí. But tẹ́yìn bá fídíò wa tẹ́ bá ń summarize sí comment section, ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ àwọn àjálù tó ń ṣẹlẹ̀ tẹ́yìn summarize sí comment section, ó dá mi lójú wípé international communities wọn mọ tó lọ́lẹ̀ Yorùbá, wọ́n á dé lè ṣe kí ni, wọ́n á tètè ṣe the needful. Wọ́n sì gé inú fi àsìkò kí o gbé ẹ̀yin tẹ́ bá wà fúngbà àkọ́kọ́, ẹ like fídíò yìí, ẹ comment, ẹ tọ notification yín, ẹ tọ notification bell yín, kẹfì sí all, so that ìgbàkigbà tá a bá ti ń ju fídíò sílẹ̀ ẹ kọ́kọ́ máa. Ẹ má gbàgbé láti join membership wa, ẹ má gbàgbé láti support wa pẹ̀lú super sticker, super chat, shopping, tàbí kẹ́ become member wa láti fi encourage wa, tàbí tó bá nẹ́gẹ́ bí ẹ fẹ́ support wa via account ní GTB náà ṣe ní 021 41 68704. God bless you. Williams Olúwatósìn, GTB lórúkọ báńkì náà. God bless you. Bye.